Mo kí gbogbo aráalé lọ́kùnrin lóbìnrin jákèjádò gbogbo àgbáyé tí kìí ṣe Nàìjíríà nìkan. Orúkọ mi ni Ọ̀ṣúnnìkẹ́ Ọlọ́ṣundé Àdùnní Oníṣọ̀pọ̀nà, ọmọ bíbí ìlú Ọ̀tà ní ọ̀tún Ọ̀tà nínú Ìgà Sílé. Mo kí yín pé ẹ káàsán, ẹ kú dédé àsìkò yìí. Ẹ ṣe lótú. Àmútọ̀run wà ní. Àmútọ̀run wà ní. Ìyá mi jẹ́ ẹni tó nídàdúró ọmọ gan, tó jẹ́ àǹbẹ̀ lọ́hùn gan, tí ó dẹ̀ ti márì, ti fọkọ sí ibì kan kó tó wá dọ́dọ̀ bàbá mi. Òòṣà Ṣọ̀pọ̀nná yìí ni wọ́n ń sin ilé bàbá mi, àti Ọ̀ṣun àti Bùkú. Òòṣà pọ̀ títí débi eégún. Òòṣà yẹn sọ fún wọn pé wọn ò ní bí àbíkú, wọ́n dẹ̀ máa rọ́mọ bí. Àwa dúró níwọ̀nba ìgbà díẹ̀. Ìgbà tí wọ́n wá bí wọn dàpọ̀sẹ̀ jayé, wọ́n sọ fún bàbá mi pé ọmọ tẹ́ bí yìí o, ẹ má sọ fún pé kó má ṣe nǹkan báyìí, ohun tó bá wùn ní kẹ́ jẹ́ kó ṣe. Ṣùgbọ́n tó bá ti dàgbà o, ó máa tú èèyàn lẹ̀. Òòṣà wo ló máa jẹ́ kó jẹ́ni tí a lè máa túyàn lẹ̀, òun lòrìṣà Ṣọ̀pọ̀nná tí wọ́n ń pè ní Ọbalúayé yìí. Kẹ̀dẹ̀ rí pé ó jẹ́ ìyàwó Fá. Tí ẹ bá lè fi fún babaláwo, ẹ tẹ Fá fún. Àwọn bàbá àtijọ́ kẹ̀dẹ̀ ní àní tí ó bá tún ti ní ìpèníjà ọmọ, gbogbo nǹkan náà máa kó pọ̀ láàrin oṣù mẹ́ta sọ́dún kan, àti Fá àtòòṣà wọ́n pa gbogbo ẹ̀ pọ̀, wọ́n fi ṣe ẹyọ kan. A dẹ̀ dàgbà sínú ẹ̀sìn ìṣẹ̀ṣe yẹn náà ni, tí a bá wọn nínú ẹ̀sìn mùsùlùmí tàbí kìrìsìtẹ́nì. Ẹ̀sìn òòṣà yẹn náà ni a bá wọn pẹ̀lú ẹ̀, tí wọ́n dẹ̀ fi yé wa pé ńgbà tẹ́ ẹ dáyé o, alábàáwáyé ẹ ni pé wàá túyàn lẹ̀ o, ṣùgbọ́n òòṣà Ọbalúayé àti Ọ̀ṣun ni o máa jókòó tì o, tí wàá máa ṣe o. Tó bá tásìkò wọn á pè é, àfojúsí lọ́dọ̀ bàbá. Gbogbo èèyàn kọ́ ló lè ṣẹ̀fá fún èèyàn. Èmi bẹ́mi ṣe jókòó yìí, mi ò lè ṣẹ̀fá fún èèyàn. Mo dẹ̀ tún lè ṣẹ̀fá fún èèyàn tí n bá ní àwọn àlejò tó bá ṣe pé ọ̀rọ̀ ẹ̀ bá jẹ mọ́ ifá, mo máa pe babaláwo tó mọ̀ ń pa ẹ̀, wọ́n máa ṣẹ́ ifá fún ẹni náà. Ṣíṣẹ́ ifá yàtọ̀ sí títẹ ifá. Tí ifá bá ti wọgbódù dáadáa, tí ẹni náà ò dẹ̀ tí ì ní agbára láti tẹ ifá láti wọgbódù, wọ́n á ní kán ṣẹ́ ifá fún. Tí wọ́n bá ṣẹ́ ifá yẹn fún, wọn á kó sínú àwò, sínú ìṣàsùn dúdú. Gbogbo ìṣòro ẹni yẹn á kọ́kọ́ rọ̀ wálẹ̀ náà. Á bẹ̀rẹ̀ sí ní rí ṣe. Á wá bẹ̀rẹ̀ sí ní tọ́jú owó yẹn pamọ́ síbì kan. Tí ifá náà bá dẹ̀ wá fẹ́ rọ̀ fún dáadáa, kó tó tóṣù mẹ́ta tán ṣẹ́ fá yẹn fún, á rówó tó fẹ́ fi tẹ fá yẹn, á dẹ̀ tẹ ifá. Ẹni tó bá dẹ̀ fẹ́ tẹ fá fún yàn, á jẹ́ni tóun náà ti tẹ fá, tóun náà ti kọ́ fá, tó ti mẹbọ rú, tó ti ń bá wọn lọ tẹ fá, tó mọ bí wọ́n ṣe ń mú wọn wọ gbódò, mọ bí wọ́n ṣe ń tẹ̀ wọ́n ní fá, tó mọ bí wọ́n ṣe ń mú òsùn. Kì í ṣe pé wọ́n ti tẹ fá fún mi, èmi náà ti di babaláwo. Ó gbọ́dọ̀ kọ́, torí mo kọ́ ifá, mo mọ fá dá. Ó yàtọ̀ sí pé mo mọ fá tẹ̀. Bọ́n ṣe ń dá fá kọ́ náà ṣe ń tẹ fá, ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Mi ò lè sọ pé bàbá yìí ni mo bẹ̀rẹ̀, torí wọ́n bí mi sínú ẹ̀ ni. Mi ò dẹ̀ kọ́ lọ́dọ̀ èèyàn. Títí di bá a ṣe ń sọ̀rọ̀ yìí, mi ò kọ́ lọ́dọ̀ èèyàn. Gbogbo àgbáyé ló ń wò mí. Mi ò kọ́ lọ́dọ̀ èèyàn kankan rárá. Bàbá mi, ìyá bàbá mi làwọn tí mo lè sọ pé mo kọ́ nǹkan ní ọ̀dọ̀ ẹ̀ nígbà tí a wà ní kékeré. Ìgbà tí adẹni tó ń lọ ilé ọkọ, wọ́n fi wá fọ́kọ. À ń dọ́gbọ́n yẹn náà torí báràkì ni mo wà, Ìkẹjà cantonment. Ẹni tí mo fẹ́, bàbá mi jẹ́ kó yé pé ẹni tó fẹ́ yìí, irú ọmọ báyìí báyìí ló jẹ́. Àwọn náà jẹ́ sójà, ó dẹ̀ ń yíwọ́ padà gẹ́gẹ́ bí aláàfáà. Ṣé pé àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan mi náà à ń dọ́gbọ́n ṣe láti bẹ̀ lọ, kó tó di pé a wá padà di àtó ọjọ́ orí tí
a lè jókòó tì fúnra ara wa. Mi ò kọ́ lọ́dọ̀ èèyàn kankan rárá. Ìgbà tó di 87 ni bàbá mi fún mi ní sátífíkẹ́ẹ̀tì kan àti ìwé kékeré kan bíi àwọn ìwé ayé àtijọ́ kékeré báyìí pé ìwọ náà lè máa lọ dáde bí eré náà fi ṣe lọ́jọ́ náà, ìwọ náà lè máa lọ dálejò lóhùn. Mi ì dẹ̀ tí màá rí gbà yẹn. Àtìgbà yẹn lèmi náà ti máa ń dáyàn lóhùn. Mo máa ń dá lọ sékòó. Inú àwọn àlejò mi tó bá sọ́dọ̀ dádì mi tó bá yẹ pé bí nǹkan bí ìtajà wọn á ní ẹ lọ bá níkẹ́, màá ṣe fún wọn. Wọ́n lè ní kí n gbé wá fáwọn, màá gbé lọ. Bá ti dé Ṣàngó máa wọ móòlù ẹ̀ àti já mi lẹ́ ń dùn mọ́ta gbọ́n tẹ́ máa gbé fún màá tún wọ̀ padà títí èmi náà fi di ohun tí mo jókòó tì. Ìgbà tí mo fẹ́ fi jókòó tì, ìgbà tí bàbá mi kú, ohun gangan ni mo wá gbà ní iṣẹ́ gangan. Torí bá ti dé bàbá mi kú yẹn, ẹ̀rù kọ́kọ́ bà mí pé ìgbà tí bàbá ti kú nísìnyí tó yẹ pé ńgbà mi tí wọ́n bá gbá lárùn ọpọlọ wá fún mi pé kí n tọ́jú ẹ̀, màá sáré lọ bá wọn. Tálàárẹ̀ bá dé, màá sáré lọ bá bàbá. Ńgbà tí bàbá dẹ̀ ti kú, ta ni mo fẹ́ lọ bá? Mo ṣe sá padà nìyẹn. Mi ò dá gbogbo orinṣẹ́ yẹn nù. Gbogbo òòṣà tó wà lọ́wọ́ mi, mi ò dànù, mi ò dàwé nù. Mo kó lọ sọ́rọ̀ ọ̀dọ̀ ọ̀rẹ́ dádì mi, wọ́n ń pè ní bàbá olóyún ní ẹ̀yìn ìgbàlẹ̀ ni mo kó àwọn gbogbo àwọn nǹkan yẹn lọ. Ìgbà tí ìpèníjà dé, mo bẹ̀rẹ̀ sí lọ sí ṣọ́ọ̀ṣì. Ìgbà tí ìdààmú dé, ìdààmú borí ìdààmú, ọmọ mi méjì síkì papọ̀. Àárẹ̀ yẹn pọ̀ gan, mo kàn rù wọ́n kiri. Orí òkè Agelu ni wọ́n ti sọ fún mi pé ohun tí bàbá mi kó fún mi ni kí n padà sí. Bàbá tí mo bá ń bẹ̀ dàdé egún gan, ó ní tí bá ti gòkè yẹn o, kí n ṣàdúrà pé ohun tí mo fẹ́ jẹ́ láyé mi kí n jẹ́ o. Kí n dẹ̀ di ẹni àpésìn. Mo wá ń sọ fún wọn pé bàbá pé òróró tán ní kí n rà wá kí wọ́n fi gbàdúrà fún ọmọ mi tárẹ̀ rẹ̀. Wọ́n ní tí bá gbàdúrà fún ọmọ yìí pé mi ní délé bá ọmọ náà, ẹ̀rù bà mí, mi lè gbàdúrà yẹn. Mo sá sọ tí bàbá yẹn ní kí n sọ. Mọ́tò mi ni mo bá padà sí Èkó. Ìgbà tí mo máa sùn, mo tún rí dádì mi. Wọ́n béèrè àwọn ọ̀rọ̀ lọ. Nígbà tí màá jí, mo kàn lọ sọ́dọ̀ ọ̀rẹ́ wọn ní náà. Bàbá ẹ̀ ti wá bì kí n wá kóhun tó wà ní ọ̀dọ̀ àwọn. Mo sá gbé Ọ̀ṣun yẹn. Mo gbé àwọn tí mo lè gbé lọ́jọ́ yẹn, mo gbé wọn wálé. Mo bomi sí. Àwọn ara ọmọ méjèèjì ò dẹ̀ yá. Mo bomi sí. Ó wà nínú ilé ń bẹ̀, kò sówó tí mo fẹ́ fi dín àkàrà, tí mo fẹ́ fi ra adìyẹ. Mo sá ṣàdúrà ń bẹ̀. Amjẹ ni mo wà ń gbà yẹn. Mo á ní bàbá kan, bàbá mi Fátẹ́mpù, baálẹ̀ Alágbàdo, ààrẹ ní Sẹ̀lẹ̀ Ọ̀tà road, Àgbọ̀ngbọ̀n, Aranishan. Àwọn yẹn ni mo sá máa ń lọ sọ́dọ̀ ẹ̀ ń gbà yẹn. Lílọ sọ́dọ̀ wọn tí mo ń lọ dán ń gbà yẹn bíi pé kí wọ́n bá pa adìyẹ tí mo bá wọn ṣe kínní, wọ́n máa gbé fún wa lọlé tá a máa lọ jẹ. Mo jẹ́ ni tó máa ń bá wọn kọrin ẹgbẹ́ ṣe gbogbo èmi ò jókòó tì. Wọ́n ń pè ẹnìkan náà ní Anífálóyin, ó wà lálákùkọ, gbogbo wọn ni mò ń bá ṣe. Ó wá di pé nǹkan yẹn gan ni kí n lọ jókòó tì. Bàbá yẹn sọ fún mi pé tí n bá fẹ́ jókòó tì, àwọn á ra ẹran fún mi kí n lọ bẹ̀rẹ̀ ọdún. Àwọn á ṣe bàbá fún mi. Baálẹ̀ Alágbàdo jẹ́ àbúrò dádì mi. Wọ́n fi mí lọ́kàn balẹ̀ bí a ṣe lọ bẹ̀rẹ̀ nìyẹn. Ààrẹ ní Sẹ̀lẹ̀ Ọ̀tà road, àwọn náà wá, wọ́n bá mi kó nílùú wa. Àwọn náà náwó ní ọdún yẹn tí mo ṣe. Mo sá ṣe ráńpẹ́. Nígbà tí ó máa tó bí ijọ́ mẹ́ta, mo ń kọjá lọ, à ń pe bàbá kan ní bàbá Aláró. Máa ń pè ní dádì mi. Wọ́n bá ní kí n wá. Àbúrò àwọn kan ó fẹ́ ṣiṣẹ́ òṣèlú, kí làwọn lè ṣiṣẹ́ bọ́mọ ọ̀tá tí ẹni bàbá tí ìyẹ́ ẹ̀ Sani Láró. Bá ní nǹkan tá a lè ṣe wà. Bọ́n ṣe mú mi mọ ẹni yẹn nìyẹn. Gbogbo nǹkan tí mo wá sọ fún wọn pátá náà làwọn ti gbọ́ rí. Bọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní méèyàn wá sọ́dọ̀ mi nìyẹn. Bí mo ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn padà, báwo àwọn ọmọ mi tó ń ṣòtán wà ní dùbúlẹ̀ fún dídí bí ọdún mẹ́ta, bọ́n ṣe dìde àìsàn nìyẹn. Bí mo ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn padà nìyẹn. Àǹfààní yẹn pọ̀ o. Nígbà tí mo bẹ̀rẹ̀, bíi pé mi ò fi gbogbo ara ṣe náà ni.
nítorí tá a bá gbẹ́bọ tá a bá lára bàbá tá à ń lọ sábà ti kú. Fátẹ́ǹpù fi mí lọ́kàn balẹ̀, àwọn ààrẹ tí mo sọ àwọn babaláwo yìí náà wọ́n fi mí lọ́kàn balẹ̀, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà ọkàn mi ò kúrò lára bàbá tó bí mi. Ẹnu pé mo ń ṣe àwọn nǹkan yẹn Ọlọ́run sáà ń ṣe. Ọjọ́ kan náà mo wà nílé, ẹnìkan kan dé pé bàbá mi ní kóun wá dáfá lọ́dọ̀ mi. Mo kọ́kọ́ fẹ́ sọ pé bàbá mi ti kú, ẹ̀mí yẹn ní kí n má sọ bẹ́ẹ̀. Bàbá náà wọlé, mo dáfá fún wọn, mo sá dáfá yẹn mọ́ nǹkan tó ń ṣe wọ́n. Wọ́n bá ní ọmọ àwọn ò sùn fún 3 months. Wọ́n á ní pé tó bá ṣe nǹkan tí mo sọ pé ọmọ yẹn máa sùn. Bàbá yẹn ní tọ́mọ yẹn bá sùn wọ́n máa fún mi ní 200,000. Ó dàbí pé fíìmù ni mò ń wò, nítorí kì í ṣe pé mo jẹ ìyà. Ẹni tó bá ń jẹ oúnjẹ kan tó bá yó máa náà ò jẹ mọ́. Ìyà ń jẹ mí gan gbà yẹn ni. Mo rò pé 200,000 kẹ̀. Mo sáré kan lọ ra àwọn nǹkan. Lẹ́sẹ̀kẹsẹ̀ náà mo dẹ̀ ti múra, mo ti gbọ̀ta lọ. Mo ti lọ ra gbogbo nǹkan tí màá lò fọ́mọ yẹn. Ó gbọ́mọ yẹn dé láàárọ̀ ọjọ́ kejì. A ṣe ìwẹ̀ fọ́mọ yẹn, a ṣe wẹ̀. Ibi tí mo ti ń bọrí fún ọmọ yẹn, ibẹ̀ lọmọ yẹn ló ti ń tòrùn gbé, ibẹ̀ ló ṣubú sí. Bọ́mọ yẹn ṣe sùn sí inú ilé ọ̀dọ̀ mi nìyẹn. Bàbá yẹn dẹ̀ wọnú mọ́tò ẹ̀, ó dẹ̀ lọ mú 200,000. Ó gbẹ̀yìn ní 500 naira ló jáde. Ó dẹ̀ pé mi ò rówó rí. Inú owó yẹn ni mo yọ tí mo fi wá ra ilẹ̀ síbi tí mo wà yìí. Ibi tí mo ti bẹ̀rẹ̀ sí rí ìdùnnú nìyẹn. Bóyá jẹ́ pé ibi yìí inú igbó ni bí wà, kò sí títì tó wọnú ìlú Amẹ́kanlẹ̀ yìí. Kò sí títì tó wọnú ìlú Amẹ́kanlẹ̀ yìí rárá, omi ni. Gbogbo títì tó wọ ibi tí mo wà yìí, àwọn tí mo bá ń bí Pọ́nbélé, bàbá Búkì, kọ̀ọ̀kan náà ń pa ní títì yìí. Torí omi ọ̀gbàrá ni tó wà ń bẹ̀. Inú gáràjì náà ni mọ́tò máa dé dúró. Asáwà àánú gbóǹbí. Bí mo ṣe ra ilẹ̀ yẹn tán, mo lọ ra pákó ara láìlọ́ọ̀nù sódà, a fi gbá yàrá 2. Bá a ṣe kó wá bí ta wá má lè jẹ ara wa nìyẹn. A dẹ̀ ń pa àwọn èèyàn mọ́ra. Ṣùgbọ́n ká dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Kó tó di pé mo bẹ̀rẹ̀ sí ní wọnú ìlú yẹn, Olúwa ṣeun. Torí nígbà tí adébíyì náà a kó àwọn òṣàdá ẹgbẹ́dá tá à ń ṣe, ta kó wo àwọn èèyàn mọ́ra tá à ń ṣe. Mo bá màmá ọkọ mi ní, bàbá ọkọ mi à ń pè ní Ibrahima, wọ́n wá bí. Wọ́n ní ọ̀sán yẹn àwọn ní káwọn máa wá mi lọ. Ọ̀sán yẹn ló dẹ̀ fún wọn mọ̀nà títí tán fi débí. Torí mo ti rí wọn nígbà tí dáàdì mi kú tá ti ṣòkú ni mo ti rí wọn gbẹ̀yìn, wọn ò mọ ibi tèmi náà wà mọ́. So ọ̀sán yẹn ló wá fi wọ́n mọ̀nà títí tán fi dé. Mo kàn rí wọn ni pé ta ló tún bí fún yín? Wọ́n náà ọ̀sán yẹn ni báwọn ṣe wọ mọ́tò báwọn ṣe bọ́lẹ̀. Ọ̀sán yẹn wà lóòótọ́ lọ́wọ́ wọn tó dá wọn lójú. So mo dẹ̀ ṣe wọ́n lálejò. Mo bá ṣàlàyé fún wọn ní àwọn pẹ̀lú bàbá mi náà ti sọ̀rọ̀ mi náà tẹ́lẹ̀ pé gbogbo nǹkan tó bá yẹ kán kó fún mi kán kó fún mi o. Wọ́n wá ní kí n wá máa bá ìyá àwọn ṣe. Ìyá wọn ń pè ní Ọ̀ṣọ́tókè nìbàdàn lógbèrè tí ó yà. Wọ́n wá fún mi ládírẹ́sì màmá, mo wá ń lọ ọ̀dọ̀ màmá. Màmá náà gbìyànjú fún mi. Níjọ́ kan ṣe ọṣẹ kan gbọ́ṣẹ fún mi. Níjọ́ kan ní ká ṣe nǹkan kan. Mo wá sùn lọ́dọ̀ ìyá yẹn. Mo yẹ sùn lọ́dọ̀ ìyá yẹn, mo lálàrí dádì mi. Mo lálàrí wọn pẹ̀lú mọ́tò ni mo sì white. Wọ́n wá ní mi làwọn wá mú kó àwọn mú mi lọ́dọ̀ ọ̀rẹ́ àwọn pé ìyá mi ti pin, pé àwọn rí pé mo jẹ́ ọmọ tó gbọ́ràn. Mo sá tẹ̀lé wọn. Ìgbà tá a máa débẹ̀ ó jẹ́ Ilé Ifẹ̀. Mo máa tí bá lọ Àbújá wọ́n máa sọ fún wa pé Ilé Ifẹ̀ la dé yìí o. Mi ò wọlé Ifẹ̀ rí, mi ò bọ́lẹ̀ nínú mọ́tò Ilé Ifẹ̀ rí láyé mi. So lójú oorun yẹn a wá páàkì. A rí pé ọmọbìnrin kan ń ta ọ́ìlì. A wá béèrè pé àràbà ni àwọn béèrè. Ọmọbìnrin ní ọ́ìlì yẹn ní bàbá lọ sí sọ́ọ̀mìlì, òun ò sí nílé. Bàbá mi ní ká jókòó lójú oorun yẹn. A bá jókòó. Ó pé bàbá mi ní kí n jẹ́ káwọn máa lọ. Pé ṣùgbọ́n kí n dúró de ọ̀rẹ́ àwọn yẹn o. Bí bàbá mi ṣe lọ lójú oorun nìyẹn. Kò pẹ́ lèmi náà tají. Mo wá béèrè lọ́wọ́ Ọ̀ṣọ́tókè pé ta ló ń pè láràbà àgbáyé tó wà nílé Ifẹ̀? Wọ́n bá dìde, wọ́n bá forí balẹ̀ pé àwọn forí balẹ̀ fún ọba o, àwọn ṣe kinní kan. Wọ́n ní kí ló dé tí mo béèrè, mo ní alábáyé báyìí ni mo là. Wọ́n ní kí ni mo fẹ́ ṣe, mo ní màá débẹ̀ lénìí. Wọ́n ní màá débẹ̀, mo ní màá débẹ̀ lénìí. Bí mo ṣe wẹ̀ nìyẹn, bí mo ṣe kọrí mọ́ Ifẹ̀ nìyẹn. Ìgbà tí mo délé Ifẹ̀ mi bá bàbá lóòótọ́, wọn náà lọ sọ́ọ̀mìlì, mo bọ́ ọmọbìnrin ní ọ́ìlì yẹn náà, ọkàn mi balẹ̀. Bàbá bá dáfá fún mi.
bàbá ní ifá táwọn dá yẹ ọ̀ṣẹ́ ìtura ni wọ́n dá. Bàbá ní kí wọ́n kífá àràbà tó wà lórí oyè báyìí báyìí òun ló kífá yẹn fún mi. Wọ́n wá ní ṣé mo lè máa ṣiṣẹ́ Ọ̀ṣun? Àmọ́ ní bàbá nǹkan tí mò ń ṣe tẹ́lẹ̀ náà nìyẹn. Wọ́n ní kí ni àwọn fi máa fi mọ̀ pé mò ń ṣiṣẹ́ yẹn? Mo ní fídíò, mo ní fọ́tò nílé. Wọ́n wá ní àwọn fẹ́ ṣe ọdún Ifá níjọ́ 15 lénìí, ṣé máa wá? Mo ní máa wá. Bí mo ṣe ń lọ mo kàn kó fọ́tò ní o, fídíò ní o, mo kàn kó dání. Nígbà tí màá débẹ̀ mo ti bá àwọn òyìnbó wọn tí wọ́n dé. Mo bá kí wọn. À ń pe ẹnìkan ní Adébáyọ̀, òun ló ń translate fún wọn. Bàbá wa ní kó sọ fún òyìnbó yẹn pé ọmọ òun tóun sọ fún wọn níjẹta rèé o. Adẹ̀kíra. Bàbá ní ohun táwọn ní kó wá dà, mo dẹ̀ túnú báàgì mi, mo bá kó fún wọn. Ìgbà tá a délé lálẹ́ ní Mọ̀kúrò, wọ́n bá kó késẹ̀tì yẹn fún wọn, bọ́n ṣe gbé láptọ̀pù yẹn náà bá fi sí. Tó bá sọ fún àwa pé irú ẹni tóun fẹ́ gangan lélẹ́yìn. Bàbá bá mú ọ̀run ọwọ́ mi, wọ́n bá fà lé lọ́wọ́ pé ọmọ àwọn ni ọkàn àwọn dẹ̀ balẹ̀ lórí ẹ̀. Ìjọ́ tí mo ti bẹ̀rẹ̀ sí rí ìdùnnú nìyẹn nídìí iṣẹ́ tí wọ́n ní òun lèmi náà máa ṣe tí gbogbo ayé máa fi gbọ́ mi. Àkọ́kọ́ ìrìn àjò mi ní Caracas, Venezuela tí mo lọ. Ìgbà tó di 7 days wọ́n bá mu wá fún mi, wọ́n fún mi ní visa 6 months. Ó jẹ́ July bá a ṣe lọ nìyẹn. Ìgbà tí mo dọ̀hùn wọ́n gba páálí lọ́wọ́ mi, wọ́n sọ dọdún kan. Ó tán bí mo ṣe bẹ̀rẹ̀ ìrìn àjò ayọ̀ nìyẹn. Kò sí ohun tọ́lọ́run ò lè ṣe. Níwọ̀nba yìí tí bàbá mi Òbílẹ́yẹ tí ó fi sílẹ̀ tí mo dẹ̀ ń ṣe tí mi ò yọ kúrò tí mi ò fi kún, kò sí nǹkan tí ò ṣe ṣe lọ́dọ̀ Ọlọ́run. Mi ò tí ì rí ní nǹkan tó ṣe wọnú tẹ́ḿpù yìí tí ò tí ì ṣe ṣe. Èyí tó bá rí pé ó fẹ́ rú mi lójú ńgbà mi tí ń bá ti lè ronú jù lórí ẹ̀, máa fún rí dádì mi tó ṣe pé kì í ṣe pé àlákọ́ máa rí dádì mi tó yẹ kò sí inú ilé tí mo bá wà, mo máa ń gbé ṣíà síbẹ̀. Dádì mi máa wá, ó máa jókòó. Téèyàn bá sùn tì mí tó bá máa lò bí ijọ́ 5, ẹni tó máa rí dádì mi. Á rí pé bàbá mi nì. Á máa sọ fún mi pé kí ló dé tó ń ronú, ṣé torí nǹkan tó wá fi lọ ẹ̀ lọ ṣe léyìí tí ń bá dẹ̀ ṣe ó máa bọ́ sí. So látorí bóyá èèyàn fẹ́ ṣáńjò fún yàn, bóyá èèyàn fẹ́ rìnrìn àjò ni o, Ọlọ́run ló máa ń gba áńjò fún yàn, kò sálágbára kan bì kan. Ó fẹ́ rìnrìn àjò àbí ọ̀nà ẹ bá dí, kò tiẹ̀ mọ bó ń ṣe ẹ́, a máa kọ́kọ́ dáfá sí ká tó mọ ohun tá a fẹ́ ṣe fẹ́ni tí ó gbé nǹkan wá sọ́dọ̀ wa. Ẹlòmíì lè má jẹ mọ́ oògùn rárá kó jẹ́ pé bóyá bíi àǹjọ̀nú kan òun nàbí kó jẹ́ pé wọ́n ti da àwọn kan nù nílé wọn bí òòṣà tó ṣe pé nǹkan yẹn ló ń dẹ ẹnìyẹn láàmú. Tá a bá dẹ̀ ti ṣe ẹnìyẹn máa rọ́nà àbáyọ. Tá a bá sọ pé ohun tó bá rọ̀ mí lọ́rùn jù láyé òun lòòṣà. Bóyá ká bọ ẹgbẹ́ o, ajé ni o, gbogbo òòṣà pátápátá àbí ká rárí òòṣà fún yàn, ó rọ̀ mí lọ́rùn. Bó ṣe rọ̀ mí lọ́rùn tó tí kì í bá yẹ pé ti àánú ní pé a fẹ́ kí èèyàn kan kí nǹkan yẹn máa jẹ́ ohun tó máa ba àwọn èèyàn nínú jẹ́. Ó yẹ kán sọ pé bóyá mọ́tò mi tó 20 kílẹ̀mì tó bí 40. Ṣùgbọ́n à ń ṣe bí wọ́n ṣe fi lé wa lọ́wọ́. Kò dìgbà téèyàn bá gbé 1 million wá kí a tó sọ pé Olódùmarè bá gba aṣọ ọ̀yà lọ́rùn ẹ̀ tó yẹ pé bóyá bí òòṣà nǹkan òdílé ló ń jẹ́ kíyà jẹ. So Elédùmarè dẹ̀ ń bá wa ṣe. So Ọlọ́run fi rọ̀ mí lọ́rùn, tó ṣàyẹ Ọlọ́run fi rọ̀ mí lọ́rùn. Àti bóyá níwọ̀n bàbá ṣe mọ̀ ọ́ kò ní mí lára láti ṣe. Ọlọ́run dẹ̀ ń gbà fún mi. Àwọn òkú ọ̀run dẹ̀ ń dó tì mí. Gbogbo àwọn ìyá àti bàbá tí wọ́n dẹ̀ mọ̀ mí lágbàáyé, gbogbo àwọn babaláwo àgbààgbà tí wọ́n mọ̀ mí, wọ́n ń fàdúrà ràn mí lọ́wọ́. Tó tíyàn bá ń ṣe nǹkan kan tó bá ń bọ́ sí, àwọn èèyàn wà lẹ́yìn ẹni náà ni. So àwọn èèyàn wà lẹ́yìn mi tí mo dẹ̀ ń dúpẹ́ pé ohun tá à ń ṣe ó ń bọ́ sí. Ọdún tí mo máa ń ṣe papọ̀ tẹ́lẹ̀ ni. Òòṣà tá à ń pè ní Ṣọ̀pọ̀nná, òòṣà yẹn burú gan. A máa ń ṣe ọdún yẹn papọ̀. Tó yẹ pé a máa ṣọdún Ẹgbẹ́, Ọ̀ṣun, Ṣàngó, a máa ń ṣe papọ̀.
ìgbà tó yóò bẹ̀rẹ̀ sí ní da gbogbo nǹkan rú tí a bá to àwọn prógrámù a bá ṣe fẹ́ ṣe pé báwo la ṣe fẹ́ ṣọdún eléyìí o ní pé bóyá ká bọ èṣù ní ọ̀ǹdì kínní kan tá a máa tójọ́ mẹ́ta ó máa dàrú. Ó dẹ̀ máa ń sọ̀rọ̀, Ọbalúwayé máa ń sọ̀rọ̀ lọ́dọ̀ mi, ó ń sọ̀rọ̀ nílé bàbá mi náà. Ọbalúwayé máa ń sọ̀rọ̀, Ọbalúwayé máa ń sọ̀rọ̀. So wá dáhùn pé tí n bá ti fẹ́ pé kí nǹkan má máa dàrú mọ́ kí n máa dọ́dún òun ṣe ni. Nígbà tó ṣàyẹn ti wá rorò, ó rorò gan o. Gbogbo ohun tá a bá ti bẹ̀rẹ̀ sí ní ṣe láti day one tá a máa fi parí ẹ̀ ó máa ba gbogbo ẹ̀ jẹ́. Mo ti ra kámẹ́rà tó méjì tá a máa pa àwọn èèyàn pé kí wọ́n bá wa ṣe fídíò, kámẹ́rà máa gbóná kò ní ṣiṣẹ́ mọ́. Kí la fẹ́ ṣe? Àwọn ẹlẹ́gbẹ́ máa bínú pé gbogbo nǹkan táwọn ṣe àwọn ò rí wò. Bá ṣe pọ́dún yẹn sí mẹ́ta nìyẹn, bẹ̀tẹ̀ ọdún ti di 4 lọ́dún yìí báyìí. A máa ṣe ọdún ẹgbẹ́, tá a bá ṣọdún ẹgbẹ́, ọdún tó bá tẹ̀lé a máa ṣọdún Ọ̀ṣun, ọdún tó bá tẹ̀lé la máa ń ṣọdún Ọbalúwayé. Ṣùgbọ́n lọ́dún yìí báyìí ní ìsìn àwọn Ọlọ́bàtálá wọ́n ti pọ̀ gan. Àwọn náà ní àwọn ò lè pọ́dún pọ̀ mọ́ Ọbalúwayé pé torí pé àwọn ò ní rí fídíò àwọn wò. So a máa ṣọdún Ọbàtálá nínú oṣù keje ní ìsìn. So tó bá dọ̀ṣù kọkànlá a bá fọdún Ọbalúwayé àfikún nílẹ̀. Ojú òòṣà tó burú gan ni, òòṣà tó lé lòòṣà tó ń pè ní Ṣọ̀pọ̀nná. Ṣọ̀pọ̀nná kì í ṣe òòṣà tó dá bó ṣe dá tó náà ló ṣe burú tó. Àlejò tí ó wà lọ́dọ̀ Ṣọ̀pọ̀nná gbogbo wọn pátápátá ló jẹ́ lágbára. Oṣù mẹ́ta tá dẹ̀ máa fi ṣe yẹn náà máa fi wà nílé, wọ́n máa jáde, wọ́n máa wà nílé. Gbogbo ẹni tó bá dé tó bá fún ẹ̀yin bá dé nìtẹ́ bá fún lóúnjẹ tó bá yẹ pé inú àwọn àlejò tó wà lọ́dọ̀ ẹ̀ ló fẹ́ rán níṣẹ́ á rán níṣẹ́. So fóṣù mẹ́ta ló máa fi jíṣẹ́ oníkálùkù. Tó yẹ pé àwa gbogbo tá a gbé òòṣà yẹn rù a ò ní lè lọ sínú ọjà fún dídí oṣù mẹ́ta. Ìgbà tá a bá ti lè fi wọnú ọjà kó tóṣù mẹ́ta ọjà yẹn máa tú, ọjà yẹn á tú. So ó dídí oṣù mẹ́ta òun ni a fi máa wà nílé. Tá a bá ti bẹ̀rẹ̀ a máa ṣe ìta, ìje, ìtàdógún, ìkànlélógún, ìkànlélọ́gbọ̀n. A máa ka ìtàdógún yẹn mẹ́ta. Títàdógún yẹn bá ti pé mẹ́ta, ọjà tó bá tẹ̀lé ìtàdógún kẹta yẹn òun la máa lọ sọ́jà. Àwa fún ní ẹlẹ́dẹ̀, a máa fi ká ọdún ẹ̀ nílẹ̀, ó tún dọdún mẹ́ta. A ní òun ò lè jẹun lọ́dún mẹ́ta kẹ́ ẹ tún fún òun ní oúnjẹ nítàdógún kan, òun máa jẹ fóṣù mẹ́ta. Oṣù mẹ́ta yẹn làwa tá a gbé òòṣà yẹn rù la máa lọ sínú ọjà. Ìdàkejì ni pé tá a bá ṣọdún ẹ̀ táwọn bá lè gbé èsì ẹ̀ ní ìjọ ọ̀ta, wọ́n á gbèsè ẹ̀ ní ọjọ́ òje. Odidi ẹran náà dẹ̀ fi ń gbèsè ẹ̀, ẹran tán fi ń gbèsè Ọbalúwayé èèyàn kì í jẹ́ mẹ́, kódà tájá bá lè lá ẹ̀jẹ̀ ajá yẹn máa kú. Ṣùgbọ́n gbogbo ẹni tó bá wà níbẹ̀ níjọ́ tó bá pèsè yẹn tán máa gbé lọ sí gbogbo oríta tó bá wà nínú ìlú tó ti pèsè yẹn, tí ó dánú owó ẹ̀ o kò dánú owó ẹ̀ o, tó bá fi lè rí bí dúró tí ó gba àdúrà bí tó nawọ́ sí igbá yẹn lórí òòṣà tó gbé dání tó ṣe àdúrà, tó a máa kọ́ tó ṣoṣù mẹ́ta òòṣà yẹn á bẹ̀rẹ̀ sí ní rí ìyàtọ̀ àdúrà tó ṣe yẹn. Tẹ́nìkan bá dẹ̀ jẹ́ ọ̀tá ẹnìkan àìpọ́n bá ń sa nǹkan sí èèyàn nígbà tán bá ń gbé èsè yẹn lọ tó bá fi lè ṣàdúrà pé nǹkan báyìí ń ṣe mí o, mi ì sọ pé èèyàn ń ṣe mí ṣùgbọ́n Ọbalúwayé bá mi ṣe nǹkan báyìí kó bá mi ṣe nǹkan báyìí o. Tó bá yẹ pé èèyàn ló bá wà nídìí ọ̀rọ̀ ẹ̀ kì í ṣe pé ó fẹ́ lọ bá a wí, bí ò bá pa onítọ̀hún á ṣe ní ìṣekúṣe. Àǹfààní tó wà nínú Ọbalúwayé ni tó jẹ́ pé oṣù mẹ́ta la fi ń ṣe, torí á rìn gbòòrò kiri fóṣù mẹ́ta yẹn. Ó rọrùn torí iṣẹ́ ẹ̀sìn ni òòṣà. Òòṣà kì í ṣe iṣẹ́ o, ẹ̀sìn ni. Ẹ̀sìn tó dẹ̀ ń sìn kò gbọdọ̀ dí ìgbéyàwó ẹ̀ lọ́wọ́. Ó máa lọ ibi temple tí mo sọ pé mo wà yìí, ilé iṣẹ́ ló jẹ́, máa dáfá fún yàn. Ẹni tó bá nídìí ọṣẹ ìtajà, ẹni tó bá nídìí àwúre, ẹni tó bá nídìí bóyá àìsàn kan ṣèyàn kan lóríṣiríṣi bẹ́ẹ̀, iṣẹ́ tí mò ń ṣe nìyẹn. Tí n bá ṣiṣẹ́ mi tán, òun ni máa gbàdúrà ni máa lọ sídìí òòṣà tí màá dúpẹ́ pé mo dúpẹ́ lọ́wọ́ yín o, mo fún yàn ní iṣẹ́ ó dá lóhùn. Ẹni tó wà àlàáfíà wa ara wa ẹ jẹ́ kó rí àlàáfíà. So ẹ̀sìn yẹn kò dí márèjì ní ọwọ́.
ẹ̀sìn kò sọ pé kí èèyàn má tọ́jú ọmọ, ẹ̀sìn ò ní kí ọmọ èèyàn má lọ iléèwé, ẹ̀sìn ò dẹ̀ ní kéèyàn má lọ sí ilé ọkọ. Iṣẹ́ òun ló máa ń mú mi wà ní ọ́fíìsì ńgbà mi tí mi ò ń lọlé bóyá bí ìjọ́ méjì ìjọ́ mẹ́ta, kò dira wọn lọ́wọ́. Ẹ̀sìn ni, kì í ṣe ilé ọkọ ni mo gbé òòṣà sí, mo wá jọ́sìn ní tẹ́ḿpù ni, mo dẹ̀ máa padà lọlé lọ sùn lálẹ́. Jímọ̀ nìkan mi ò máa ń dáyàn lóhùn, kì í dẹ̀ ṣe nǹkan méjì ni mi kì í fi dáyàn lóhùn ní ìjọ Jímọ̀. Tí a bá fi ojú inú wò bó tó bá tó bí aago kan ọ̀sán, ẹni tí Ọlọ́run bá ṣí ní ojú ẹ̀mí á rí pé gbogbo ewé oko ló doríkodò. Títí dé inú omi, ìdoríkodò náà máa wà láago kan. Tó táago kan bá lè yẹrí díẹ̀, gbogbo wọn á padà sí ìdúró. So ó fi yé wa pé ìjọ Jímọ̀ yẹn ó jẹ́ nǹkan tó yẹ pé àwọn àǹjọ̀nú táwa náà fẹ́ pè, àwọn náà tẹríba fún Ọlọ́run. Òun ni mi ṣe dáyàn lóhùn ní ìjọ Jímọ̀. Tó bá ti lè lọ bí aago kan, mi ì dálejò lóhùn mọ́. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wọ́n lè pè mí sí 08028752235. Ìyẹn ó jẹ́ hotline ni. Tẹ́ bí wọ́n bá pè mí, mo máa tètè gbé. Ibi tí mo wá fìdí kalẹ̀ sí, à ń pè ìlú yìí ní ìlú Amẹ́kanlẹ̀. A lè bá Command wọlé, a lè bá Kọ́lá wọlé. Kò sí ọ̀nà tí ò wọ ibi tá a wà yìí l'Amẹ́kanlẹ̀ ń bí. Ìlẹ̀kẹ̀ kọ́ lòòṣà. Ìlẹ̀kẹ̀ fífi sọ́rùn ó jẹ́ nǹkan ẹ̀yẹ bí ẹni tó jẹ́ gbajúmọ̀ láyé àtijọ́, tí ò sí ohun tó ń pè ní ṣéènì kankan. Bá lo bí iyùn, ṣẹ̀gi, ìlẹ̀kẹ̀ kan à ń pè ní ìlẹ̀kẹ̀ ẹ̀là, ìlẹ̀kẹ̀ ẹ̀là lóríṣiríṣi bẹ́ẹ̀ tó yẹ pé àwọn kan tó yẹ pé ọrùn àwọn ọmọ ọlọ́lá olówó lẹ ti máa rí. Àwọn tó tún jẹ́ pé bíi mẹ̀kúnnù ní àwọn ìlẹ̀kẹ̀ kan náà tó yẹ pé òun ló máa wà ní ọrùn wọn. Kó tó di ohun tó bẹ̀rẹ̀ sí ní ṣe góòlù, wọ́n á ní wọ́n ṣe abí iná sọ́rùn fún ọmọ. Ìlẹ̀kẹ̀ jẹ́ nǹkan bí a sọ pé à ń lo ṣéènì nísìn, à ń lo yarínì nísìn, ohun tí wọ́n ń lò ní ayé àtijọ́ nìyẹn. Ìlẹ̀kẹ̀ òòṣà jẹ́ ohun tó máa fi dé ẹ mọ̀ tó bá ń ṣe ọdún. Àwọn ìlẹ̀kẹ̀ kan wà lọ́wọ́ mi tó ṣe pé tá a bá ṣọdún tí wọ́n bá fi sọ́rùn, ọrùn máa wọ̀. Irú ìlẹ̀kẹ̀ yẹn kò ṣe kó sọ́rùn torí pé àṣẹ ni ìlẹ̀kẹ̀ yẹn. Tá bá fẹ́ jáde nísìnyí, a ní mọ àsìkò ọdún yàtọ̀ sígbà tá a ṣe ọdún. Àti pé òòṣà tá à ń ṣe ẹ̀sìn ni wọ́n pè, kì í ṣe gbogbo la máa kó ìlẹ̀kẹ̀ sọ́rùn. Tó bá yẹ pé bí ìjọ ọ̀sẹ̀ tá à ń ṣọ̀sẹ̀ òòṣà, a lè mú bí 4 sọ́rùn ká fi bí 2 sọ́wọ́. Bí ọ̀rọ̀ ìlẹ̀kẹ̀ ṣe rí nípa ti olóòṣà ni. Ìyá bàbá mi tó fi kú, ìlẹ̀kẹ̀ ẹyọ kan ló wà lọ́rùn ìyá bàbá mi tó fi kú. Kò sí lọ́wọ́ ẹ̀ méjèèjì rárá. Góòlù ayé àtijọ́ ló wà lọ́wọ́ ìyá bàbá mi. Ìlẹ̀kẹ̀ ẹyọ kan tó jẹ́ ti bùkù, òun ló wà lọ́rùn wọn. 4 dẹ̀ wà nídìí wọn àti ọ̀pẹ̀pẹ̀ kan. Ní a máa fi mọ̀ pé olóòṣà ni ilé. Ẹlòmíì gan nínú olóòṣà àgbà tán fi ń wẹ̀ lódò láyé àtijọ́, tó bá lọ wẹ̀ lódò náà máa mọ̀ pa olóòṣà ni lágbájá. Torí ìlẹ̀kẹ̀ kì í sí lọ́rùn, kò dẹ̀ ní sí ní ọwọ́. Àti sọ di 3 kọ́bọ̀. Láyé àtijọ́ táwọn olóòṣà báyọ̀ lọ́ọ̀kan tó bá réyàn méjì tó bá fi ìlẹ̀kẹ̀ sọ́rùn, àwọn èèyàn máa kí wọn ní kábíyèsí o, kábíyèsí o, kábíyèsí, wọ́n máa ṣàdúrà fún wọn lọ. Béèyàn 100 bá kó ìlẹ̀kẹ̀ sọ́rùn nísìnyí, nínú kan sá wọnú ilé àbí kan máa bú wọn. Kò lè rí bẹ́ẹ̀ láyé àtijọ́. Oyè tán fún mi, Yèyé Ọ̀ṣun mo kọ́kọ́ jẹ. Ìgbà tí mo dé nílùú Amẹ́kanlẹ̀ yìí, wọ́n dáfá. Ifá mú mi fún ìyá òòṣà gbogbo ìlú Amẹ́kanlẹ̀. Ìgbà tí wọ́n máa ṣọdún eégún, wọ́n tún dáfá. Wọ́n ní ó mú mi fún ìyá àgan
bàbá mi dẹ̀ ti sọ àwọn ọ̀rọ̀ kan lójú mi tó ò bá tó yẹ ọmọ tọ́jú orí ò bá tó báyìí ó náwọn oyè tí o lè jẹ o tó bá fìyà àgàn lọ ẹ tó ò bá tí tó yẹ ọmọ ọdún báyìí ò gbọ́dọ̀ jẹ. Mo wá pe àwọn ayé tán pè mí sóyè pé kán jẹ́ ń lọ ilé. Ìgbà tí mo lọ ilé oyè 3 ni wọ́n kọ wọ́n wá mú ọlọ́pọ̀nda obìnrin fún mi pé èyí tí ó mú lójú àṣà pé kí n jẹ́ ń lè wà nìyẹn lọ bèrè lójú àṣà mo dẹ̀ jẹ́. Ìgbà tán joyè gan mi ò sílé mo wà nílùú òyìnbó tó ìgbà tí mo dẹ̀ máa fi dé mo wá jẹ oyè tèmi kó tó ṣoṣù 3 eégún yẹn. Wọ́n fún mi lóyè ní díroko ní ọ̀dọ̀ baálẹ̀ ojúroko ọba oníkọ̀lódé mi ládé. Wọ́n fi mí jẹ yèyé ọ̀ṣun ojúroko kí wọ́n tó ṣẹ̀ wá padà sí ọ̀tà wọ́n wá fi mí jẹ olórí àbíyè tilétòkò ìlú ọ̀tà. Láìpẹ́ yìí náà mo travel lọ sí ọ̀nà Kòtónú. Ìgbà tí màá dé mo tún bóyè nílé. Wọ́n ní bàbá mi onígbèjì ọ̀fọ̀ gbèjì wọ́n fẹ́ ṣe 20 ọdún ayẹyẹ 20 ọdún tí wọ́n ti wà lórí àléfà pé wọ́n tún fún mi ní oyè ìyámọ̀dé ìgbèjì kingdom. Ìyẹn la fẹ́ lọ ṣe ìtàdógún ẹ̀ níjọ́ Sunday ní ìsìn. So àwọn oyè tí wọ́n fi dá mi lọ́lá ní lásìkò yìí nìyẹn. Ibi tí mo dẹ̀ tún ti ṣẹ̀ tí mo ti dìde pé wọ́n mọ̀ wá nílùú òyìnbó ń wá wá wọ́n sì tún pè mí ń bẹ̀ náà kí Elédùmarè kí ó bá mi dúró ti gbogbo àwọn tí wọ́n nífẹ̀ẹ́ sí mi tí Ọlọ́run ò dẹ̀ fi wà bàjẹ́ sí wa lọ́wọ́ tí ò fi sí wa lọ́kàn. Mo kí gbogbo àwọn olólùfẹ́ mi mo kí ọkọ mi mo dẹ̀ kí àwọn ọmọ mi náà pé mo dúpẹ́ lọ́dọ̀ Elédùmarè torí ká bímọ kí ọmọ èèyàn kí ó gbọ́ ọ̀rọ̀ sí òbí lẹ́nu bó tẹ̀ jẹ́ pé kò ní ṣe ẹ̀kọ́ kankan á máa hùwà ìpáǹle. Àdúpẹ́ lọ́dọ̀ Elédùmarè. Mo dúpẹ́ lọ́dọ̀ tiwọn náà pé wọ́n bá mi mọ ẹ̀sìn yìí wọn ò dẹ̀ ṣe ẹlẹ́yàmẹ̀yà pẹ̀lú mi bóyá jẹ́ pé àwọn bàbá tó bí wọn ó ní ẹ̀sìn àbáláyé ni wọ́n nílé wọn ṣùgbọ́n wọn ò gbé sórí. Àwọn ọmọ ò dẹ̀ sọ pé àwọn ò lè bá mi ṣe wọ́n bá mi ṣe bàbá wọn náà bá mi ṣe. Mo dúpẹ́ lọ́wọ́ tiwọn náà. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ọmọ òòṣà mi náà tí a bá pè wọ́n lọ́wọ́ kan wọ́n máa dá wa lóhùn. Mo dúpẹ́ lọ́wọ́ tiwọn náà. Ọpẹ́ mi pàtàkì mo tún dúpẹ́ lọ́wọ́ àràbà àgbáyé. Mo dúpẹ́ lọ́wọ́ òkú ọ̀run. Mo dúpẹ́ lọ́wọ́ ẹni tó wà láyé. Mo dúpẹ́ lọ́wọ́ àràbà àgbáyé awóre ni ayọ́mọkànràn àlé bàbá kọ́lọ́run bá mi fi ọ̀run kẹ́ wọn kó bá mi délẹ̀ fún gbogbo ọmọ tán fi sáyé pátá kán má rí bàjẹ́. Mo wá dúpẹ́ lọ́wọ́ ìtò wà ń bẹ̀ ní ìsìn náà pé á pẹ́ ju bàbá tó filẹ̀ fún lọ. Mo dúpẹ́ lọ́wọ́ òun náà. Mo dúpẹ́ lọ́wọ́ Ọọ̀ni tó ti lọ tipẹ́tipẹ́. Mo dúpẹ́ lọ́wọ́ àwọn náà pé Ọlọ́run Elédùmarè á délẹ̀ fún àwọn náà níbi tí wọ́n wà. Èyí tó wà lórí àléfà báyìí náà mo dúpẹ́ lọ́wọ́ Ọọ̀ni fúnra rẹ̀ náà Ọ̀jájá. Mo dúpẹ́ lọ́wọ́ òun náà. Àdúrà tí wọn náà á gbà ìtẹ́ ò ní gbóná mọ́ wọn nídìí. Mo á dúpẹ́ lọ́wọ́ aláyélúwà kábíyèsí ọlọ́tà ọ̀fọ̀ ọ̀tà ọba Adéyẹmí. Mo dúpẹ́ lọ́wọ́ wọn náà torí bóyá jẹ́ pé wọ́n jẹ́ bàbá mi tó wọ́n tún gbé mi sókè. Mo dúpẹ́ lọ́wọ́ wọn náà. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn olúwo tó wà ní lédì ilé láwọn Òṣùgbó tilé tó kó. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo wọn náà torí àwọn náà sọ pé ó yèrè kí n wá jẹ́ ọ̀dẹ̀ dúró tì mí. Mo wá dúpẹ́ lọ́wọ́ gbogbo àgbààgbà ọkùnrin obìnrin ọmọdé ìlú Ọ̀tà pátápátá. Mo dúpẹ́ lọ́wọ́ wọn pé wọ́n ṣe torí kò síbi tán ti máa rí mi orúkọ bàbá mi ṣì ń yọ lára mi. Mo dúpẹ́ lọ́wọ́ tiwọn náà. Gbogbo àwọn àbúrò mi ni mo dúpẹ́ lọ́wọ́ wọn. Mo wá dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn kọ́sítọ́mà mi pátá láì fẹ́ nìkankan sílẹ̀. Mo dúpẹ́ lọ́wọ́ wọn pé nǹkan wọn ò ní bàjẹ́. Mo wá dúpẹ́ lọ́wọ́ gbogbo àgbáyé tí wọ́n wò mí àtàwọn tó máa béèrè ọ̀rọ̀ mi lọ́wọ́ ẹ̀ ní Facebook wọn sọ pé èèyàn dáadáa ni ẹ máa lọ bẹ́ẹ̀ máa lọ. Mo dúpẹ́ lọ́wọ́ tiwọn náà. Mo tún wá dúpẹ́ lọ́wọ́ àwọn tó tún bà mí lórúkọ jẹ́ náà. Mo dúpẹ́ lọ́wọ́ wọn náà torí tọ́wọ́n bá bà mí jẹ́ ẹlòmíì ò ní wá mi kàn. Mo dúpẹ́ lọ́wọ́ tiwọn náà. Nǹkan tiwọn náà ò ní bàjẹ́ bí wọ́n ṣe ń bà mí jẹ́ yẹn tó wáyé pé òun ni
màá máa fi ní ìtẹ̀síwájú sí, Ọlọ́run á jẹ́ kí wọ́n lè máa bà mí jẹ́ lọ sí, kémi dẹ̀ lè máa ní ìtẹ̀síwájú. Mo wá dúpẹ́ lọ́wọ́ ọ̀gá láti Africa Magic ni wọ́n ti ń gbé mi sí orí afẹ́fẹ́. Mo dúpẹ́ ní ọ̀dọ̀ wọn pé ní pé èèyàn kọ́ sọ̀rọ̀ lórí tẹlifíṣàn lẹ́yìn Caracas tí mo sọ̀rọ̀, wọ́n jẹ́ ẹnì kejì tó gbé mi sórí afẹ́fẹ́ lórí tẹlifíṣàn, tán jẹ́ kí ayé kan mọ̀ mí yíká. Lágbára lọ́wọ́ Elédùmarè, ayé máa mọ̀ wọ́n yíká, àwọn wà ní máyé. Èmi náà ò ní máyé, gbogbo ọmọ mi ò ní máyé, gbogbo àwọn tó máa gbọ́ ètò yìí pátá kò sẹ́ni tó máa máyé nu wọn. Mo wá gbà ládùúrà fún ọ̀gá àtàwọn tó ń jọ ń ṣiṣẹ́, àwọn máa jẹ́ ẹni àmọ̀ yíká lọ́dọ̀ president, lọ́dọ̀ gọ́fúnà. Wọ́n á pè wọ́n lọ́dọ̀ president, lọ́dọ̀ gọ́fúnà pé àwọn fẹ́ kó wá kọ́fà àwọn. Ayé àmọ́ àwọn ò ní máyé dórí ọmọ, wàhálà ìdààmú ò ní tọ́ sí wọn. Èyí tán wá ṣe lẹ́nu kò ní já ṣe mọ́. Gbogbo àwọn tó wá fetí gbọ́rọ̀ yìí náà, etí wọn ò ní di, ọmọ ò ní kú mọ́ wọn lọ́wọ́. Bó ṣe máa rí nìyẹn.